Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share. Ìṣẹ́jú méjì o. Olùdarí cultural group ẹ máa múra sílẹ̀. Cultural group. Olùdarí cultural group. Kí àwọn tápà nífẹ̀ẹ́ wọ́n máa múra sílẹ̀ náà. Ìṣẹ́jú kan péré ló rọra má dànù jọ ẹ ṣé o. Olùdarí cultural group rọra o ẹ ṣé o ẹ pàtẹ́wọ́ fún wọn ó yá torí àkókò ó yá o ẹ pàtẹ́wọ́ fún wọn ìgbẹ̀rẹ̀ ní kẹgbà sọ̀kalẹ̀. Script yẹn padà wọ́n ìyẹ́ ìwà àdàbà ìjọ. Ìyá jáde o. Screenplay writer producer. Abẹ́ tún wò. Iṣẹ́ ọpọlọ tó classical. Olúwa mi. Artistically directed. Ó padà wẹ́. Ilé ìtagbé lọ sí Amẹ́ríkà táwọn òyìnbó kan sọ́dọ̀ sí. Ó padà wẹ́. Olùdarí Nàìjíríà ẹ kú oríire. Ó yẹ kẹ́ ẹ wá gbé sápẹ̀lẹ̀. Full of suspense, action, intriguing. Tí ìyá ẹ̀ bá ń bọ̀, ẹjọ́ tí ìyá ẹ̀ bá ń bọ̀ kó gbé apẹ̀rẹ̀ Mósè dání. Ká kúkú mọ̀ pé irú tẹ fẹ́ kọ script rẹ̀ nu. Ó yẹ kí ìyá ẹ̀ jáde síta ìyá ẹ̀dá. Olúwa mi àárín ìyá ọmọ yìí o. Ó ń bọ̀. Ìyá ẹ̀dá. Tó bá sáré jáde bẹ́ẹ̀ yẹn script máa bàjẹ́. Yèyé inú àwọn fẹ́ kún mu tí wọ́n yé wọn mọ̀ tó ń ṣe. Tó bá sáré jáde script máa bàjẹ́. Script ibi ni ìyá ẹ̀ ti bá mi. Ìyá ẹ̀dá. Ẹgbẹ́ envelope yẹn wá. Kí lorúkọ ẹ? 100 bay. Ẹjọ́ ta ló kọ script iṣẹ́. Kí lorúkọ ẹ? Kò lè dáhùn kò sí inú script. Wá jókòó. Ó padà wé Ó ti jẹ́ 100,000 àti scholarship. Kí lè máa bọ̀ ń ta ẹjọ́? Ìyá ẹ̀dá. Ó bó tó gbà. Ó kẹ́ tí ó gbà lọ́wọ́. Gentleman of the press ẹjọ́. Kí ìyá ẹ̀ sọ pẹ̀lẹ́ dání o. Ẹjọ́ bá wa wá sílẹ̀ díẹ̀. Wọ́n ti wá Africa Magic Yorùbá mi wọ́n fẹ́ bọ́. Ó padà wẹ́ẹ̀kì o. Olúwa mi ẹ̀ pẹ́ fún wa. Ó yá. Olùdarí cultural group.
kábíyèsí mi náà kí yan. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share.